àdìmúlà ti gbogbo wálé ayé ẹ kò rí ka gbogbo ẹ̀ ń dún yùngbàyùngbà. Ìgbòho ṣà owó bàbá Adémilèmí ń kí lọ́wọ́ ọkùnrin takuntakun ọ̀kàkà kíkí ọ̀wàwà wọ́wọ́ ẹ̀kọ́ ọ̀pẹ Fúlàní. Ìgbòho ń ṣe báwọn ti rí ẹmú kò lè rí ẹmú lágbára Olódùmarè ọba wọn mẹ́ẹ̀lẹ́ ẹni kò ní rí ẹ. ń wádìí Ìgbòho títí ń kò mú bí yòófù kalẹ̀ sí. ń wádìí òkú títí ń kò nídìí òkú ń kò ní rídìí bàbá Adémilèmí ń wí. Ayé rídìí ọ̀sà títí ń kò rídìí ọ̀sà ń kò ní rídìí bàbá Adémilèmí lágbára Ọlọ́run ọba. Ìwọ lọ fẹ́ gbani lọ́wọ́ Fúlàní apani ní Yorùbá tún bínú èrí títí ń lé bàbá Adémilèmí ó di léyìn ìlú. Bàbá Adémilèmí o gbogbo ọlọ́tẹ̀ pátá gbogbo onúwẹ̀kú fínfín lágbára Ẹlẹ́dùmarè ọba ibi ẹ̀fẹ́ Yorùbá kó dé láyé lágbára Ọlọ́run ọba wọn débẹ̀ wọn ju bẹ́ẹ̀ lọ ẹ̀mẹ́ sàmíkẹ́mẹ́ tó àdúrà. Bàbá Adémilèmí o ti dùn ní ọ̀làkú gbogbo Yorùbá lápapọ̀ ní nǹkan sára ń lọ́kùnrin Ìgbòho ń lọ́kùnrin làdìmúlà agẹ́rẹ́ mọ̀ṣẹ́bí rọ́ni onílójú àkójú ẹ kò rí pa gbogbo ẹ̀ ń dún yùngbàyùngbà. Bàbá Adémilèmí ọdún Ramadan lẹ̀rọ títí lẹ̀ fún wálú ìkẹ́tù lágbára Ọlọ́run ọba gbogbo ẹládé yìí mẹ́jẹ rere fọ́mọ ẹ̀dá láyé lóṣù Ramadan lẹ́jẹ́ tí ẹ̀ mẹ́sà mi kẹ́mẹ́ gbẹ́jọ́ àdúrà mi. Ìgbòho ọ̀tá ní lásẹ̀ wọn kò lè rí ẹ gbéṣe ọ̀tá ń gbé ò lásẹ̀ wọn kò lè rí ẹ pa babaláku irọ́ ni ẹni ìyọ́lò kò lè pagúkà kò lè kágún gbogbo ẹni ọ̀fẹ́ kálẹ̀ kò lè kágbára gbogbo ẹni olóòfẹ́ pa Bàbá Adémilèmí Ìgbòho lè mí ń wí bójú ń fẹ́ lọ pa alágbára Ẹlẹ́dùmarè ọba wọn ti ṣáájú Ìgbòho ṣà gbogbo ẹni ìyólérí ẹ sábúrú àbúrú lẹ́ẹ̀mẹ́jẹ ti ń bójú ń bímọ mẹ́jọ kò ní kẹyẹ kan ṣo torí kó ẹ̀pà méjì ẹkùn mẹ́fà àrùn ẹ̀pà méjì ẹkùn mìíràn ṣọ̀pọ̀nà ẹ̀pà méjì ẹkùn méjì ìlọ́kù kò ní jára ayé báyìí kò ní jèrò ọ̀run gbogbo ẹni òyò ní tiẹ̀ dá alẹ́ tí wọ́n dá ó ti dáwọ́ àdìmúlà òní ẹ̀jẹ̀jẹ̀ àbíwà jẹ́jẹ́ ń lérí àdìmúlà títí ń kò rí tiẹ̀ gbéṣe ń lérí Ìgbòho títí ń kò rí tiẹ̀ gbéṣe gbogbo ẹni ìyọ́lò owó ẹ̀yà yín lágbára Ọlọ́run ọba wọn kú fínfín ẹ̀mẹ́sà mi kẹ́mẹ́ ẹgbẹ́ tó àdúrà mi gbogbo àwọn amúlígì àdìmúlà pátápátá lágbára Ẹlẹ́dùmarè ọba ìrẹ̀lẹ̀ máa fún gbáre ẹnìkan kò ní dín nínú ẹnìkan kò ní ṣẹ́kù láyé lágbára Ọlọ́run ọba gbogbo ibi àfẹ́ gadé láàgájú bẹ́ẹ̀ mẹ́sà mi kẹ́mẹ́ ẹgbẹ́ tó àdúrà mi Bàbá Adémilèmí dìde gbani ní kẹ́tù ó tọ́jú zùmí ń kò mú bí àyàn sí akọ̀lé èso akọ̀lé ẹ̀yẹ bí wọn kò jínigbé lọ́sàn-án wọn jínigbé lálẹ́ bí sáńdọ̀ Ìgbòho ọyá dìde gbani ìwọ gangan là ń gbẹ́kẹ̀lé ní Yorùbá lágbára Ọlọ́run ọba akíkanjú ọkùnrin lẹ̀jẹ́ gbogbo ẹni ìyọ́ fẹ́ máa dáyé pẹ̀ sínú gàrí yín lágbára Ọlọ́run ọba Ọlọ́run mẹ́yọ̀ fífi ní àmì kẹ́mẹ́ṣe kẹ́mẹ́gbé tó àdúrà mi Ìgbòho ṣà olé Fúlàní títí gbogbo Yorùbá nífẹ̀kànbalẹ̀ ó jàre gbogbo ọbẹ̀ Yorùbá lápapọ̀ pátá wọn ní kí n máa kí ẹ lágbára Ẹlẹ́dùmarè ọba gbogbo òṣà ilẹ̀ Yorùbá lápapọ̀ pátá ni wọ́n mẹ́ṣà tìlíyè Bàbá Adémilèmí òfin tiẹ̀ náà lè pọ́tìlú Ọlọ́run ọba Ẹlẹ́dùmarè ní wọn mú òkú ọ̀run gbogbo ohun ẹ̀bí kalẹ̀ láyé Ọlọ́run ọba mẹ́ẹ̀bá ní dáwọ́lé ẹ̀mẹ́ṣà mi kẹ́mẹ́ ẹgbẹ́ tó àdúrà mi ṣebí dọ́kí ní ọ̀nà èyí ń mú Ìgbòho lélédè ebè náà lèmi ń wí bàbá ti lọ àwọn ọlọ́pàá mú yẹ̀wò kalẹ̀ ní bí wọ́n sọ fún ọ̀lẹ́sọ̀fẹ́ fọmọ ọlọ́mú jìyà ni òun ló mú kí Ìgbòho kó fún padà wá bí pàjẹ́ bá ní ìlélẹ́ ni yóò lè kojú Ìgbòho ọlọ́pàá ẹ̀sọ́ lè mú Ìgbòho dúró sọ fún ọ̀lẹ́mọ̀ rí ẹmọ yá àti mú Ìgbòho ẹ̀ bá ń tì í mú lẹ́kọ̀ọ́ sólúwẹ̀ torí ìyàwó Ìgbòho ṣe padà wá a padà wá tẹ ọlọ́tẹ̀ ṣe báwọn ti rí Ìgbòho ni òun kò lè rí tiẹ̀ gbéṣe lágbára Ẹlẹ́dùmarè ọba gbogbo ibi ọ̀fẹ́ dé láyé Bàbá Adémilèmí yẹn débẹ̀ mẹ́sà mi kẹ́mẹ́ gbé tó àdúrà mi oyè tuntun ló yẹ ọkọ fún bàbá Líkẹ́tù ẹ kò pé sọ́wọ́ lóye sọ yẹ kí n kó fún bàbá akíkanjú ogun ló yẹ kí n kó máa pe bàbá mi Ìgbòho lágbára Ọlọ́run ọba gbogbo ibi ẹ̀ ń ti mówó náà fún Fabrice kò ní tọ́bẹ̀ Ìgbòho ṣà nǹkan yọ kẹ́sọ́ lè mọ̀ fẹ́ ibi mo ti rádìmúlà gan èyí mo ti rí Ìgbòho ṣà mọ̀mùsọ́fọ̀ ní àti lọ lóyìnbó ètè nǹkan kò ní pẹ́ gbogbo ẹgbẹ́ ayẹ́kẹ́mẹ́ bá dámú sòkòsò àpèmọ́ra là ń gbọ́ tẹ̀lé ìwọ́n wù kálukú ní kọ́kẹ́nu ẹ̀sọ́ lèmi ń wí mo bẹ́ẹ̀ dá mi láyé mo ti mọ̀ ní ẹ pàtàkì mọ̀mọ́dìmúlà ń kòsò ní ẹ̀mú láyé lágbára Ẹlẹ́dùmarè ọba ìrẹ̀lẹ̀ mẹ́jẹ́ ti gbogbo ẹni Bàbá Adémilèmí n kò ní rí ẹgbẹ́ ṣe ọ̀tá kò ní rí ẹgbẹ́ dè adúlá ń ṣe gbogbo ònìyàn ló mú máa kí gbogbo mùsùlùmí lágbára Ẹlẹ́dùmarè ọba ọ̀pọ̀ ọdún la àjọ ṣe lókè èèpẹ̀ aṣọdúnmọ́dún ṣòkè láwọ aṣọdúnmọ́dún aṣọròmọ́rò ṣòlìdáwọ aṣọròmọ́rò lágbára Ẹlẹ́dùmarè ọba ń lọ́bẹ̀ ní mẹ́ẹ̀bẹ̀ṣọ àtẹ́lẹsẹ̀ á sì máa bẹ̀ náà wò àwa náà máa bẹ gbogbo ọ̀tá òlíkákò kẹ̀lẹ́ ṣáájú ìníkú gbogbo ìyólíkárùn ẹ̀ ṣáájú ìnirùn àdìmúlà afẹ́ náà náwó bàbá Fabrice Abídèmí ọmọ Adétókun ègùn tó sí ọ̀rẹ́ ìwé mẹ́wàá lámẹ́ lójú idẹ àfikàndà owó fàyà fún kókó mu lẹ̀kẹ̀ falẹ̀ owó àfàlẹ̀ ẹ̀dẹ̀gbẹ́ èyí àfàyà náà ti ní ní jẹ́tayá.